bàbá dúpẹ́ ọdún a ó ṣe tẹ̀ bí ìsinmi o torí ẹ̀ ni mo ṣe bàbá mi dúpẹ́ ọdún eléyìí tó wọlé Rótìmí o àríyọ̀bá Àkúrẹ́ fún gbogbo Káírò tilé koko òkú ọjọ́ bí òní ẹ̀mí rẹ̀ ó ṣe púpọ̀ nínú ọ̀làǹlà pẹ̀lú jẹ́ra ni olówó orí ọkọ̀ yẹmí ṣóńgbò lẹ́nu mi ní alábẹ́rin lánàá èjìdí àlọ́ mo lò ní fọdún ilé yìí ṣàṣe mọ́ mo ní ojúlópọ́n babaláwo tó fi gbé fakánà ojúlópọ́n oníṣègùn tó fi sá ọ̀pẹ̀lẹ̀ lóòrùn lójú bá fọmọ ṣẹ́gìtà yóò jẹ́ kogi o ò ní rí pọ́njú nílé ayé rẹ o ò ní rí pọ́njú lórí ọmọ o ò ní rí pọ́njú lórí aya o ò ní rí pọ́njú lórí dúkìá tó olùṣègùn pátápátá máa gbọ́ o bàbá ọlámi kò sí bàbá King David kò sí bó tilẹ̀ wù kó pẹ́ láyé tó ní báwọn fojú kan sáré ọmọ ni Princess Ṣùbọ́mi ló ní kí n mọ kí ẹ fún ọjọ́ bí rẹ ni ó ní kí n kí ọbẹ̀ ológun ẹrú ó ní kí n kí ọbẹ̀ ọlọ́gbọ̀n wọ̀fà ó ní kí n kí ọbẹ̀ tí ń kọ́ ọmọ ọba nílé bá tí ń kọ́ ọmọ ọba lóko ó ní kí n kí ọbọ̀ tí ń ká àwọn òjò ìbọn tí ń ká àwọn bọ̀rọ̀ kí ní káàkiri àgbáńláyé Àkúrẹ́ ní í ṣe lè bàbá rẹ̀ yòó ọmọ eléṣùṣù lẹ́lẹ́ lóye o ọmọ eléṣùṣù abẹ̀bí ṣègbò ọmọ eléṣùṣù abẹ̀bí ṣẹ̀yẹ èsì kan ọmọ gbàláyé gbogbo lánà kórì kí bàbá tó bí ọlọ́mọ Àkúrẹ́ òye mẹ́kúnlẹ̀ ọmọ amúdàsílẹ̀ gbogbo ẹnu parí náà kórì kí bàbá rẹ̀ ni Àkúrẹ́ lómi méjì ó pé méjèèjì làálà òṣètọ́mọ Àkúrẹ́ kó mọ̀ ṣe láṣọ àlà nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ ọlọ́jà mi ìtàn yìí náà lóòjọ́ bá a ná torí tágún ànàmẹ́sà lọ́yẹ o bẹ́ẹ̀ náà ṣe náà nílé bàbá tó bí ọlọ́mọ Àkúrẹ́ mojoyè gbòdìdì ewúrẹ́ o ọmọkùnrin Àkúrẹ́ tó kó bọ̀ ó má gàdá péré ọmọbìnrin Àkúrẹ́ tó dò bọ̀ ó mọ̀ sí ní lédò pẹ̀fọ̀n nílé bàbá tó bí ọlọ́mọ àyíṣà Àkúrẹ́ kì í má làálà Àkúrẹ́ o Àkúrẹ́ òye mẹ́kùn ọmọ amúdà sílẹ̀ mo fẹ́ ló parí náà kórì kí bàbá tó bí yín lọ́mọ ni mo gbọ́ ìmọ̀ ìṣàkúrẹ́ oko Àkúrẹ́ òye mẹ́kùn Rótìmí aṣọdúnmọ́dún làwọn aṣọdúnmọ́dún aṣòròmọ́rò làwọn aṣòròmọ́rò ni ọdún òdìdún ká má ṣe bọ́mọbí lórí àtẹni ó bá wọn gbó bí àwọn àgbàkan àgbàkan sọ́jà gbà títí lọ́pọ̀ ọmọ ogun sóní ọrùn ọmọ ogun gbó títí ọmọ ogun dókìní surely goodness and mercy shall follow you all the days of your life and you shall rest in the house of the Lord forever and ever. Amen.